àdúpẹ́ fún Elédùmarè gbogbo nǹkan tó ń sọ ń pa Yorùbá Nation àti OPC nílùú Imeko Afon Elédùmarè ti bá wọn yanjú ẹ̀, kò sógun mọ́, kò sọ́tẹ̀ mọ́. Ọba onímẹ̀kọ lélẹ̀ àti Honorable Jelili àti àwọn Yorùbá Nation agitators gbogbo aláwọn bíbá yín sí ọ̀rọ̀ ti parí, kò sọ̀rọ̀ mọ́. Honorable wa nìyẹn pẹ̀lú onímẹ̀kọ àti ìyá wa náà wà láàrin wọn, Mama Jagun, Ìyá Jagun wà pẹ̀lú wọn. Bẹ́ẹ̀ni àti Comrade Ọlá náà lélẹ́yìí, ẹ ti rí pé kò sógun mọ́, kò síjà mọ́, kò sọ́tẹ̀ mọ́. Àti Omiyo mo ti wé bọ̀bọ̀ egbò rẹ̀. Abẹ́ẹ̀ni sẹ́ Honorable Jelili Agunbade Akínbádé wọ́n wà bíbá, Ìyá Jagun wà bíbá náà pẹ̀lú onímẹ̀kọ tó kò sójà mọ́. Alhaji Ibrahim Abiola, gbogbo àwọn olóyè onímẹ̀kọ, gbogbo àwọn olóyè náà Ayọ̀lẹ́jì gbogbo wọn náà wà bíbá tó ẹ ti rí pé kò sógun mọ́, kò sọ́tẹ̀ mọ́. Yorùbá Nation! Yorùbá Nation! Yorùbá Nation! Oòduà! Oòduà! Ẹ ṣé.